Ní ọdún 957, ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Mutanabi ọmọ Lárúbáwá ni ó kọ ọ̀rọ̀ kan kalẹ̀ wípé Zul akli yashqa fil na'imi bi aklihi wa akul jahalati fil jahalati yan'amu. Níbi tí onílàákàyè ó ti máa dààmú láti rí ọwọ́ mú lọ sẹ́nu, ibẹ̀ lẹ́ni tí ó mọ nǹkan kan ó ti máa jẹ ohun tó fẹ́, yóò máa mu ohun tó fẹ́, yóò sì máa lo ohun tó fẹ́. Léyìí tó ń túmọ̀ sí wípé láti ọdún gbọọrọ làwọn èèyàn ti ń sọ̀rọ̀ lórí bí ìgbà ṣe ń favour ẹni tí ó mọ̀ tó ẹni tó mọ̀. Léyìí tó ń túmọ̀ sí pé kì í ṣe social media ló mú wá pé kígbà favour ẹni tí ó mọ̀ ju ẹni tó mọ̀ lọ láti 957 sí 2026. Àti wá àwọn ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ náà wà tó jọwọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n ti sọ láti bí ọdún díẹ̀ sẹ́yìn. Àmọ́ bí àwọn tí ó mọ̀ púpọ̀ tí wọ́n bá ti mójútó nǹkan mẹ́rin, ìgbà ó mọ̀ favour wọn ju àwọn tó mọ̀ gan-an lọ. Àkọ́kọ́, àwọn tí ó mọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà, àwọn kì í sábà ní ìtìjú. Lọ́pọ̀lọpọ̀ gbà tó bá fẹ́ kí ìmọ̀ rẹ kó wà fruitful àti skills rẹ kó ní ìtumọ̀ káyé ó tẹ́wọ́ gbà, ò ní tìjú púpọ̀ jù. Ẹni tí ó mọ̀ nǹkan kan púpọ̀, òun ò ní kankan tó fẹ́ tìjú, kò ní tìjú káwọn èèyàn máa rẹ́rìn òun, kò ní tìjú káwọn èèyàn máa fòun ṣe ẹ̀yẹ, òun sábà ní tìjú. Bẹ́ẹ̀ dẹ̀ ni, inú ọ̀nà téèyàn máa fi make ẹ̀ láyé, òun náà ni kéèyàn má tìjú púpọ̀ jù. Ó dáa kéèyàn tìjú àmọ́ má tìjú púpọ̀ jù. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n máa ní consistency. Lọ́pọ̀lọpọ̀ gbà, ẹlòmíì á rò bóyá ohun tóun máa fi dé ibi tóun lọ láyé, òun náà ni kóun kàn ṣe, tóun bá ti ṣe lẹ́ẹ̀kan báyìí, ayé dẹ̀ máa tẹ́wọ́ gbà. Àwọn tí wọn ò nímọ̀ púpọ̀ yẹn, wọ́n máa ní consistency ju ẹni tó mọ̀ lọ. Bó ti léwu kó mọ̀ kan ṣe tó, ayé ò ní kí ẹ kú oríire tó ẹni tí ń ṣe la ṣe tún ṣe. Lóòótọ́ a lè rò pé àwọn ẹni yìí ní tí wọ́n pass kò ní ìtumọ̀. Gbogbo tá a rí wọn lónìí, tá a rí wọn lọ́la, tá a rí wọn lọ́tùnla, ayé ó padà dá wọn mọ̀, wọ́n dẹ̀ padà kí wọn pé ẹ kú iṣẹ́. Bó ti wá léwu kó mọ̀ kan ṣe tó, tó bá ti ní consistency, iṣẹ́ rẹ̀ ò lè gbé ọ débi kankan. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n máa ní courage. Àyà wọn ò kí ń já fún ẹnìkan máa attack wọn. Àyà wọn ò kí ń já bí àwọn máa ṣe mistake because they don't even know anything about mistake. But onímọ̀ òun mọ̀ pé mistake wà, òun mọ̀ pé downfall wà. Gbogbo àwọn nǹkan tóun ti mọ̀ yẹn kò ní fẹ́ kí ó ṣẹlẹ̀ sí òun. Ẹni tí ò nímọ̀ kankan, òun ò ní bẹ̀rù mistake. Ẹlẹ́ẹ̀kẹrin, lọ́pọ̀lọpọ̀ gbà, àwọn tí wọn ò nímọ̀ ara wọn, àwọn ò sábà rorí púpọ̀. Ẹni tó nímọ̀, ó ti kàwé kan, ó tún ka tírà kan, ó tún ka French kan, gbogbo nǹkan tó kà yẹn, á fẹ́ apply gbogbo ẹ̀. And ẹni tó bá dẹ̀ ti ń try láti máa apply gbogbo law of English kò ní lè sọ English láyéláyé. Lọ́pọ̀lọpọ̀ gbà tó bá ti ń rò pé mo fẹ́ kí nǹkan báyìí set ná, kí n tó bẹ̀rẹ̀ nǹkan báyìí ò ní bẹ̀rẹ̀ nǹkan kan. But ẹni tí ò nímọ̀ púpọ̀, àwọn ò kí ń rorí púpọ̀. Àwọn kan máa rò pé I want to start this thing and I'm starting now. But ẹni tó nímọ̀, ó máa rò pé mo fẹ́ bẹ̀rẹ̀ kíni but kí n tó lè bẹ̀rẹ̀, ṣé mo ti ní nǹkan báyìí, ṣé mo ti ní nǹkan báyìí. Nǹkan mẹ́rin yìí ni ẹni tí ò ní làákàyè tó pọ̀ àbí ẹni tí ò nímọ̀ tó pọ̀ ni wọ́n fi ń kó ayé já. Bákan náà dẹ̀ rèé, àwa gangan fúnra lára wa là ń promote àìmọ̀ kan. Níwọ̀nba ìgbà tó bá ti jẹ́ wípé n tá a bá ti rí náà là ń polówó, tá a rò pé ṣé n tá a